Mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá níbikíbi tí ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ Omoluka yín rèé o, gẹ́gẹ́ bí mo ti máa ń dé ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ tí wọ́n ń wọlé ẹ máa bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi share. Jẹ́ kí n máa béèrè lọ́wọ́ ẹ ìwọ tó ń join mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣé o ti sign petition tiẹ̀ Yorùbá Nation petition Ominira ilẹ̀ Yorùbá? Ṣé o ti sign tiẹ̀? Tó o bá ti sign yẹn, tètè lọ sign yẹn. Tètè lọ fọwọ́ sí, tètè contact Omoluka kó béèrè líǹkì lọ́wọ́ ẹ̀ kémi lè tètè fi ṣọwọ́ sí ẹ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yìí pé ẹnu òfo kì í dún yànmùyànmù, a dẹ̀ ní jókòó sójú kan ká sọ pé à ń pariwo Yorùbá Nation. Mo sọ fún yín pé ìrìn àjò pọ̀ tá a fẹ́ rìn. Nínú ìrìn àjò náà ló mú wa dé ìlú Lekki lọ́wọ́lọ́wọ́. Lekki la wà nílùú Èkó ní local government Lekki local government nílùú Èkó, ibẹ̀ la wà ń sìn o láti ṣe lára àwọn iṣẹ́ tí ó wà lọ́wọ́ wa tó yẹ ká ṣe, pàápàá jùlọ sísáìn Òmìnira Yorùbá petition àti bíbá àwọn ènìyàn wa sọ̀rọ̀ lórí bí ìpolongo tí òyìnbó ń pè ní awareness nípa ìran Yorùbá yóò ṣe tẹ̀síwájú. Omoluka yín rèé lẹ́ẹ̀kan sí, ẹ máa bá mi pín, ẹ̀yin tí YouTube ẹ pín. Ìlú Èkó la wà ní Lekki, Ìbẹ̀jú Lekki, ibẹ̀ la wà. Mi ò wá dá wá síbí, àwọn kan ti wà níbí tí wọ́n ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀, tí wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun, tí wọ́n dẹ̀ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó jẹ́ pé lójú méjèèjì ni wọ́n fi ń ṣiṣẹ́ lórí bí ìran Yorùbá bó ṣe máa bọ́ lóko ẹrú. Kódà àwọn nǹkan kan wà tá a tún máa sọ lẹ́yìn tí a bá ti bá ètò débì kan, torí ìrìn ti pọ̀ lẹ́sẹ̀ wọn tí wọ́n ti rìn, tí wọ́n ti ṣe, wọ́n ti kó àwọn oríṣiríṣi àwọn ìpàdé jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí iṣẹ́ dẹ̀ ń tẹ̀síwájú. Lára wọn òun ni brother wa, ẹ bá kí gbogbo àwọn tó ń wò wá nílé o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí bẹ́ẹ̀ bá ti pè wá. Orúkọ tèmi ni Ọláyíwọlá Ṣọlábí. Ẹ ṣeun, adúpẹ́. A tún rí ìkan nínú àwọn brother wa tó jẹ́ pé àwọn gan-an ni agbẹnusọ wa níbí. Ó yá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ ti ń gbọ́ wa, níbi tí ó wà ní orígun mẹ́rin àgbáláyé. Orúkọ tèmi ni Adéyẹmí Ọmọ́táyọ̀, olú àyókù wa onígbọ̀dálẹ̀. Onígbọ̀dálẹ̀. Ilẹ̀ ìlérí tá ń lọ àdébẹ̀ láyọ̀ pẹ̀lú ògbó Ọlọ́run. Ẹ ṣeun, adúpẹ́. Wọ́n ní ilẹ̀ ìlérí tí à ń lé á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀ láéláé. Ó kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ, a kú iṣẹ́. Ó ní àwọn ìrìn kan tí a ti jọ rìn pẹ̀lú àwọn èèyàn wa tó wà níbí. Wọ́n pọ̀, ṣùgbọ́n ẹ mọ̀ pé a ní kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dání láti máa gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé. Wọ́n bá tá a lè mú dání náà láti mú. A dẹ̀ ti jọ wà lórí ìrìn náà láti àná láti ń bá bọ̀ tí tó fi di èní tí wọ́n dẹ̀ mú wa dé àwọn ibi tó yẹ kí á dé. Àwọn tó bá yẹ kí n fi hàn yín, àwọn àwòrán tó bá yẹ kẹ́ ẹ rí, màá fi sí fọ́nrán mi níbi tó ti yẹ kẹ́ ẹ rí. Gbogbo ẹ̀ pápátá òun lẹ máa rí láìpẹ́ ẹyọkan. Ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín, ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín, ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín. Ẹ máa like, ẹ máa love, ẹ máa comment, kẹjẹ kó máa lọ. Lágbára Ọlọ́run ojú kò ní tì wá, ọ̀tá wọn ò ní yọ̀ wá. Àtẹ̀yìn àtèmi àjọ máa dé ilẹ̀ ìlérí náà dandan ni. Àwọn tí ẹ̀ ń wò níbí lọ́wọ́lọ́wọ́, mo fẹ́ fi yé yín wípé nínú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe, ó ní nǹkan tí a lọ ṣe ní Ìbàdàn ní àkókò kan tí ó ti ṣe díẹ̀, tó jẹ́ pé àwọn ọlọ́pàá ìlú Ìbàdàn wọ́n dá wọn dúró tán dẹ̀ gba mọ́tò wọn tí wọ́n mú lọ, tí wọ́n fi lọ. Yorùbá ní ẹnu oníkan láti ń gbọ́kàn wá. Ẹ jẹ́ kí a gbọ́ lẹ́nu ẹni tí ọ̀rọ̀ kàn gangan. Brother wa, ẹ bá wa ṣàlàyé kí ni nǹkan tó ṣẹlẹ̀ lórí mọ́tò tí wọ́n seize àti pé ìgbà wo ló tó tí wọ́n ti seize mọ́tò yẹn, kí lẹ lọ ṣe, ipò lẹ ti bọ̀, kẹ́dẹ̀ sọ̀rọ̀ kẹ́jẹ́ kán gbọ́ yín dáadáa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ilé bá ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí. Ọjọ́ yẹn a lọ sí ọ̀dọ̀ Alhaji Ajíkòbí wa ní àwọn tó ń ṣiṣẹ́ fún bàbá wa Olóyè Sunday Igboho. So àwọn la lọ rí fún ìdí kan, so nǹkan tá lọ rí wọn sí àlùsọ ní gbangba, àlùsọ lórí afẹ́fẹ́. So bá a ṣe ń bọ̀ ní ọjọ́ yẹn, a dé sáìdì ìdí àyànrẹ́ yẹn, a pàdé àwọn ọlọ́pàá yẹn.
so one way or the other àwọn ní ká wọ́n béèrè fún driver's license láti fún wọn ní driver's license so along the way eré ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ wọ́n bá ní ìpè kàkà lọ sí station kí ni nǹkan tí a ṣe nǹkan tó béèrè lọ́wọ́ wa á fún ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ so wọ́n yàrá wa fún akíní yẹn so we spend more than the 3 hours adébẹ̀rẹ̀ bí around 3 bí 6 ayé wà níbẹ̀ yẹn á náà pé àwọn alájà kíkọ́ a ṣàlàyé fún wọn pé àwa ní ìbàkíní òṣèlú àwọn ẹ̀fọ́sà náà máa wá bá wa so gbọ́dọ̀ bá wọn máa bá wa ní checking point yẹn wọ́n ti gbé wa dé station ìdí ayò rẹ̀ so láti ibẹ̀ yẹn aṣáàdé ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí eré la pé wọ́n ṣàgbá mọ́tò yẹn láti ọjọ́ yẹn bàtà rẹ̀ dé adé court alájà kíkọ́ bí wa wọ́n ṣe gbìyànjú gan wọ́n gbìyànjú wọ́n wá gẹ́ẹ̀tì lọ́ọ̀yà á lọ even ọ̀rọ̀ tá à ń sọ yẹn àwọn mẹ́ta nínú wa wọ́n dé prison ní ọjọ́ nígbà yẹn so abẹ́lé wọn ní ọjọ́ kejì so àtìgbà yẹn sáà mo ti gba mọ́tò wa títí di ìsín Corolla títí di ìsín àti ìrì mọ́tò yẹn. ẹrù mọ́tò wo lẹ pé Corolla Toyota Corolla. bẹ́ẹ̀ni so títí di ìsín àti ìrì mọ́tò yẹn jà bó ti jẹ́ nìyẹn sọ. Toyota Corolla ó tó oṣù mélòó báyìí tí mọ́tò yẹn ti wà níkàáwọ́ àwọn ọlọ́pàá. ó di lé lóṣù 4. sẹ́yìn ọmọ Nàìjíríà ṣe ń gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣe ń gbọ́ ṣé n tí òfin sọ ní pé kí wọ́n dá mọ́tò dúró láì dẹ̀ sí ẹ̀ṣẹ̀ láì ká nǹkan tó lùfin mọ́ wọn lọ́wọ́ ṣé n tí òfin sọ nìyẹn ipe kan dá wọn dúró kan dẹ̀ dá mọ́tò dúró sínú station yẹn láti bí oṣù bíi 4 sẹ́yìn tí wọn ò dẹ̀ fi mọ́tò yìí lẹ̀ fún ẹni tó ní mọ́tò kó rí i lò láti lọ́ọ́ máa fi ṣiṣẹ́ ajé láti lọ́ọ́ máa fi ṣe oúnjẹ òòjọ́ ẹ̀ ńgbò bá yá ẹ máa sọ pé lè wà ń gbòòrò ẹni kidnap wà pọ́mọ Yorùbá ló kidnap ìgbà tí ẹyin téèyàn kan fi ń ṣiṣẹ́ tẹ́ ẹ gbà á tẹ́ ẹ dá dúró tẹ́ ẹ release ẹ tẹ́ ẹ jẹ́ kó rí i lò tó bá yá ẹ sọ pé ẹ ráwọn tó ń kidnap ẹ lẹ̀ rólè mi ò tí ì dé òmù ń bọ̀ brọ́dà wa lẹ́yìn àwọn ìgbésẹ̀ tẹ́ sọ pé Alhaji Ajikobi gbé yìí kí ni àwọn ìgbésẹ̀ míì tẹ́ tún ti gbé àti wípé ibo gangan station wo gangan ni wọ́n dá mọ́tò yẹn dúró sí. Ìdí Ayùn rẹ ni wọ́n gbé wa lọ. Ìdí Ayùn rẹ. Ìdí Ayùn rẹ police station ní Ìbàdàn so ìgbà ọjọ́ kẹta wọ́n á ní ká wá síbẹ̀ yẹn wípé in fact Ajikobi try máa wá pé state cid yẹn ló fi wá lọ́kàn balẹ̀ bí ọjọ́ yẹn wọn ò rí anybody mú nínú wa a ṣáà drop mọ́tò yẹn so ìgbà náà drop mọ́tò yẹn síbẹ̀ wọ́n á ní ká wá sí Ìdí Ayùn rẹ ní ọjọ́ kẹta wípé ká wá kọ statement kí wọ́n bá ti kọ statement nípa máa gbé mọ́tò yẹn fún wa so nínú àwọn márùn-ún tá a wà nínú mọ́tò àwọn mẹ́ta ẹni tó comrade wa tó ní mọ́tò àtàwọn méjì àwọn ni wọ́n lọ so bí wọ́n ṣe débẹ̀ intention àwọn yẹn ni pé káwọn lọ sí Ìdí Ayùn rẹ káwọn lọ kọ statement wọ́n dẹ̀ fi mọ́tò àwọn sílẹ̀ bí wọ́n ṣe débẹ̀ ibẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní gbá wọn lójú gbá wọn nímú. wọ́n bẹ̀rẹ̀ sí ní lù wọ́n. àti bẹ̀ eré la pé wọ́n gbé wọn lọ sí state cid kí olórúkọ state àti ìṣòwò ní Ìbàdàn náà wọ́n sà gbé wọn lọ sí state cid àti bẹ̀ ni wọ́n ti gbé wọn lọ sí prison gẹ́gẹ́ bí mo ti sọ ní lẹ́ẹ̀kan tó àdìgbà yẹn wọ́n dá ọjọ́ kejì sọ́jọ́ kẹta gba lọ́ọ̀yà wọ́n sà release wọn so wọ́n lò bí ọjọ́ méjì ní prison wọ́n lò bí ọjọ́ méjì ní prison so àdìgbà yẹn sáà náà ti kò mọ Alhaji gbìyànjú wọ́n kàn án àjọ kéèsì yẹn so in fact the last time tá a ṣe lọ sí kínní àwọn ọlọ́pàá ò wá so gbà tí wọ́n wá George wa Monday tí wọ́n pè the next city pé kí wọ́n wá wọ́n dẹ̀ wá George dẹ̀ sọ fún wọn pé kí wọ́n lọ release mọ́tò yẹn but àwọn ọlọ́pàá yẹn wọ́n jẹ́ oúnjẹ wa pé àwọn ò ní release mọ́tò yẹn àti tí ìgbà tá à ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ò tí release mọ́tò yẹn tí ìdí. ẹ ṣe mo fẹ́ fi ìdí nǹkan kan múlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń gbọ́ mi kẹ́ ẹ lè máa gbọ́ yékéyéké kí ni nǹkan tẹ́ ẹ lọ ṣe ní Ìbàdàn lọ́jọ́ tán mú mọ́tò yín kí lẹ lọ ṣe gan-an ní kẹ́ ẹ sọ kúlẹ̀kúlẹ̀ ṣùgbọ́n ẹ ṣàlàyé ṣé iṣẹ́ ara yín lẹ bá lọ ni àbí oníṣẹ́ tẹ́ ẹ bá lọ. ìdí iṣẹ́ ọmọ Yorùbá náà bá lọ ó ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Lekki níbi tá a wà so àwọn iṣẹ́ yẹn la lọ ṣe a lọ jẹ́ kí a lọ fi tó Aso Rock bí gẹ́gẹ́ bí àwọn Yorùbá sọ̀rọ̀ náà a máa ń pe Ìbàdàn a lọ tún a fi tó wọn létí so àdéhùn gbé ìgbésẹ̀ kan so ìdí tá a fi lọ ní ẹni tí ọmọ Yorùbá náà bá lọ. iṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá pé kó lè dáa òun ni wọ́n bá lọ kì í ṣiṣẹ́ ti ara wọn gbogbo ẹ̀ náà lẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko níbikíbi tí ẹ ti ń gbọ́ brọ́dà kí lẹ rí sọ sí eléyìí o. bàbá mi kò sí much tí mo lè rí sọ sí ọ̀rọ̀ yìí torí pé
ọjọ́ yẹn mi wà pẹ̀lú wọn bọ̀ pẹ̀lú bí kọ́mọ̀dì mi ti sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí àti ìgbà yẹn láti wà lẹ́nu ẹ̀ so ìrànlọ́wọ́ tí àwọn ọmọ Yorùbá àtàtà kan wá lè ṣe fún wa lórí ọ̀rọ̀ ìlú wọn náà la kàn ń rawọ́ ra ṣèṣe kí Ọlọ́run kó bá wa gbà jáde kojú má ti wà. Àwọn ìgbésẹ̀ àti iṣẹ́ wo lẹ ń ṣe láti rí i pé Yorùbá nation ó fẹsẹ̀ múlẹ̀ ní agbègbè Lekki tí a wà yìí? Bàbá a dúpẹ́ fọ́lọ́run ní ọ̀dọ̀ wọn bíbá yìí iṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́ publicity awareness ni àwọn community mi ni wọ́n gbélé mi lọ́wọ́ kò dẹ̀ sígbà kan tí mo lè jáde tí mi ní gain àtàwọn èèyàn láti bá wọn sọ̀rọ̀ nípa Yorùbá nation inú mi dẹ́dùn kò sígbà tí mo jáde tí wọ́n ní sọ pé ọmọkùnrin yìí Ọlọ́run á jẹ́ kó dáa fún yín irú ẹ̀yin tí à ń fẹ́ láwùjọ nílé because many people wọ́n expect ká ń pè yàn sọ fún wọn ni bá ṣe ń sọ fún wọn Ọlọ́run ìdè kan ṣe kí ni kán máa gbà wọlé bàbá ẹ má jẹ́ ká parọ́ fún ara wa àwọn ọmọ Yorùbá wọ́n ti dìde tán àwọn ọmọ Yorùbá wọ́n ti jí ó ti sú àwọn èèyàn bíi pé ká ti gba Yorùbá nation ló sì ń ṣe àwọn èèyàn wa because àwa súnmọ́ra lu inú ìgboro làwa wà kò sígbà kan táwa ò fi jáde ní gbogbo àdúgbò wa ó ra àwọn ìyá ẹ̀ wọ́n dúró tán pé ó yá Yorùbá nation nǹkan tá a fẹ́ nìyẹn o kí kàkà kí ni kó ṣe akápò ẹkùn kólúkálukú kó ṣe kí ni ó sọdẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ní nǹkan tá a wà nìyẹn inú àwọn èèyàn wa ń dùn Yorùbá àti jí o pẹ́nu wa òkò yẹn ẹja kúrò lórí ẹ̀pẹ́nu wa òkò ẹnu wa ti kò àwọn alábọ̀dé ẹja fi wọ́n sílẹ̀ àwọn ọlọ́tẹ̀ ẹja fi wọ́n sílẹ̀ tó bá yá àwọn náà padà rí pé no iṣẹ́ tá a gbé dání iṣẹ́ gbogbo ọmọ Yorùbá pápátá ni kí wá tún ṣe Yorùbá nìkan ní ó tún wá benefit inú ẹ̀ àjòjì tó bá tún wá sílẹ̀ wa náà yóò máa rí pé wọ́n tó jẹ́ ń bẹ̀ tó náà rí pé àlàáfíà wà ń lu wa kò sẹ́ni kankan tó ń pààyàn kò sẹ́ni kankan tó ń dùnyàn lọ́rùn. ká tó wá kásẹ̀ ohun gbogbo lẹ̀ ẹ bá mi ṣe àlàyé nípa ti a petition tí à ń sign lọ́wọ́lọ́wọ́ àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé ń bì iṣẹ́ wo lẹ̀ ń ṣe láti rí i pé àwọn èèyàn bọ́wọ́ lu petition yìí. nípa petition tí à ń sign gẹ́gẹ́ bí èmi alára èmi máa ń káàkiri from house to house ó yẹ pé kò ṣe ogun nǹkan tí èèyàn máa ń ṣe náà la lè fi sí media wà á dúpẹ́ fọlọ́ngbà táwọn èèyàn ti wà bí gẹ́gẹ́ bí àwọn Omoluka bá ń sìn so gbogbo ẹni àwọn nǹkan tó bá yẹ kán sọ fún àwọn èèyàn àmọ̀ pé media máa gbé wọ́n máa sọ fún wọn ṣùgbọ́n àwa ń ṣiṣẹ́ wa underground house to house láàrin àwọn ẹgbẹ́ wa à ń sign petition yẹn máa tún sọ fún wọn pé àwọn ọ̀rẹ́ mi àwọn contact tó bá wà lórí fún ẹ orúkọ wọn àti everything ó yá bá mi kọ́ kó send ẹ̀ sí mi so èmi á bá wọn sign ẹ̀ so èmi ti fi sórí fóònù tèmi application yẹn ti wà lórí fóònù tèmi ọwọ́ kan tí màá ti click ẹ̀ lọ́wọ́ kan ó máa gbé jáde fèmí ni èmi sign ẹ̀ lọ́n tèmi nìyẹn mo ti sign mi ní káyà àwọn èèyàn tí mo ti sign as many as possible Omoluka mi náà comment àwọn tó send àwọn list kan náà sí mi kódà bàbá àròpọ̀ eré mo tó send fáwọn náà pé ẹjọ́ ẹ̀yin tó wá ní dátà ju àwa lọ. iṣẹ́ ṣáà ń tẹ̀síwájú lọ́nà kan iṣẹ́ ń tẹ̀síwájú ẹ dẹ̀ sọ fún àwọn èèyàn kan buwọ́ lù. bẹ́ẹ̀ni àwọn èèyàn buwọ́ lù wọ́n tọ́ àwọn èèyàn tọ̀nà. ẹ ṣe tó bó ṣe rí òun ni ẹ ti kọ́ yẹn o ìgbésẹ̀ tí a bá máa gbé láti rí i pé ọkọ̀ tí wọ́n gbà yẹn láti rí i pé a gbà padà òun ni kí a múra láti rí i pé ọkọ̀ mọ́tò náà ó jáde torí mọ́tò yìí òun ni ẹni tó ní ló fi ṣiṣẹ́ ó kàn jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó ń ṣiṣẹ́ fún ọ̀rọ̀ Yorùbá nation ni ìdí nìyẹn tí ó fi gbé mọ́tò yẹn sílẹ̀ tí wọ́n ṣe lò ó lọ sí Ìbàdàn lọ́jọ́ tí a wí yìí láti bí oṣù bíi mẹ́rin yẹn wọn ò fi mọ́tò náà wọn ò fi kalẹ̀ fún ẹni tó ní mọ́tò tó bá ní àwọn àmọ̀ràn tẹ́ bá lè gbà wá lórí eléyìí ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká mọ̀ sí lágbára Ọlọ́run Yorùbá nation aṣojú yìí o aṣojú mi ẹni tó bá ní kò ní ṣeé ṣe àwọn ni ò ní ṣojú wọn láṣẹ Ọlọ́run tó bá tẹ̀ wá wọ Ọlọ́run gan kójú ṣojú wọn ò ní jẹ́ ńbẹ̀ ni aṣojú wọn wọ́n á rí ṣùgbọ́n wọn ò ní rí jẹ́ ńbẹ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ Omoluka lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ bá wa pé o ẹ ṣe ẹ jẹ́ kó máa bọ̀ ẹ ṣe.